Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin abiamọ tẹ́ ń gbọ́ mi lásìkò yìí. Gbogbo yín pátápátá lẹ máa jẹun ọmọ, àsìkò ṣerere ọmọ yín, ọ̀tá ò ní dàrú, kò ní pa yín lẹ́kún, bẹ́ẹ̀ sì ni kò tún ní fi yín ṣe ẹ̀sín. Ìjà tó wà láàrin Iya Imisi àti Imisi ìyẹn ọmọ tó win Big Brother tó ṣẹ̀ṣẹ̀ lọ́tàn yìí, ìjà òun náà ṣe kékeré torí ọ̀rọ̀ náà gba omi lójú ìyá náà. Kí ló wá fa ìjà gan-an? Ta ló jẹ̀bi? Ṣé ìyá ni àbí ọmọ Imisi fúnra rẹ̀? Ẹ má ṣáájú, ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀. Yorùbá ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Torí náà, fídíò tẹ máa rí lẹ́yìn eléyìí ni ti Iya Imisi fúnra rẹ̀ níbi tí ó ti ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú omi lójú ohun tó ṣẹlẹ̀ gangan. Àmọ́ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa láìkì rẹ̀ kẹ̀sì bá wa share rẹ̀. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé channel yìí, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa tẹ subscribe button láti túbọ̀ máa mú ìròyìn wá ráńpẹ́ wá sí etí ìgbọ̀nyín. Ẹ jọ̀wọ́ ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀, inú wa dùn àmọ́ ní orí. Àrí jù báyìí lọ lórí ètò tòní. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Ire o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní nǹkan tí mi ń ṣe, ó bẹ́tà kí mi sí lọ jáde o. Torí mi ò mọ̀gbà tí mo lè jáde ní 12 years. Mi ò mọ̀gbà tí wọ́n rọwọ́ mọ́ sí mi, wọ́n láwọn ò mọ̀. Mo béèrè lọ́wọ́ àbúrò mi, ó lóhun ò mọ̀. Mo dẹ̀ tún ìtorí ẹ̀ ìgbà tí mo lọ bá tí àwọn big brother ní kí n dúró tì í. Mo fẹ́ rí, mo kò fún mi ní chance 5 seconds ká fi jọ jókòó sọ̀rọ̀. Á lóhun ò ráyè. Ó ní nǹkan tí mo rí bẹ̀ tó fi ní kán lé mi jáde náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìyá ọmọ ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n kó lọ sọ síta, kó jẹ́ káwọn èèyàn mọ̀ o. Torí nǹkan tí mi ń ṣe, tó ti torí ẹ̀, tó ń gbé embargo tí ò ṣe tèmi, tó ń lẹ òkò fún mi káàkiri. Èmi ò lé Imisi jáde rí 12 years o. Mi ò lé mi sí jáde rí. Ọpẹ́yẹmí mi ò lè jáde rí. Mi tiẹ̀ lọ́mọ mi kankan jáde rí. Mi ò lé wọn jáde rí. Ọlọ́run má sọ ọmọ wa dọ̀tá wa. Mi ò lè jáde rí torí mi ò tiẹ̀. Ọ̀rọ̀ yẹn ó ń ṣe mí la tó ní I will never forgive you my mom. Ó ń jẹ́ nǹkan tó ń bà mí inú jẹ́. Bọ́dẹ̀ ṣe ń gbé mi ṣépè lójoojúmọ́. Tí mò ń gbọ́ èpè yẹn máa pè, ó ní kí n kúrò lórí Instagram. Ó ní kí n má lọ sórí Instagram. Mo ní mo ti gbọ́ fine. Ó ní má lọ sórí Instagram, ìjọ yọjú, ìjọ ó jẹ́ kí n mọ̀. Ó tún yàmọ̀ sọ fún mi pé ṣé torí tèmi lòun ṣe lọ sí Big Brother ni. Tí mò ń pariwo kiri. Ó ní mò ń pariwo. Ó ní ṣé àdúrà tèmi ló gbóhùn débẹ̀. Mo mọ̀ pé àdúrà mi kọ́ ló gbé débẹ̀. Ọ̀rọ̀ tó sọ fún mi lánàá pé mò ń ranjú nítorí owó tó fóun mo kàn ń ranjú lásán ni. Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀, ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀? Lóòótọ́ ó fún mi ní owó, ó fún mi 150, ó fún mi 50,000. Ǹjẹ́ mo béèrè owó tẹ́ ń pariwo owó tó ń pariwo pé ìyá ẹ̀ ń béèrè owó, ìyá ẹ̀ béèrè owó? Owó wo ni mo béèrè lọ́wọ́ ẹ̀? Tí bá béèrè owó lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òbí, ẹ̀tọ́ mi ni mo lè sọ fún pé ọmọ pé fún mi ní nǹkan báyìí mi ò ní. Mi ò mọ̀ pé ọmọ máa padà fi mí ṣẹlẹ́yà tó máa sọ síta. Mi ò mọ̀, tó bá jẹ́ mo mọ̀ mi ò ní dánrú ẹ̀wò láṣàkódé lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá mi bẹ̀ẹ́ gbogbo ọkùnrin àtòbí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Imisi mo wẹ̀. Tí bá béèrè owó lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òbí, ẹ̀tọ́ mi ni mo lè sọ fún pé ọmọ pé fún mi ní nǹkan báyìí mi ò ní. Mi ò mọ̀ pé ọmọ máa padà fi mí ṣẹlẹ́yà tó máa sọ síta. Mi ò mọ̀, tó bá jẹ́ mo mọ̀ mi ò ní dánrú ẹ̀wò láṣàkódé lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá mi bẹ̀ẹ́ gbogbo ọkùnrin àtòbí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Imisi mo wá owó ẹ o. Mo ò nídìí owó ẹ o. Mi ò jókòó tó owó ẹ o.
mi ò wá owó ẹ̀, mo fi Ọlọ́run tí mò ń sìn mo fi bẹ̀ yín o. Gbogbo àwọn tó dẹ̀ ń gbé mi ṣépè náà ẹ lọ béèrè lọ́wọ́ mi sí fúnra yín o pé ìgbàwo nìyẹ́ ẹ lè jáde o. Ibo ni mò ń gbé gbà, ibo ló ń gbé, ibo lájọ́ ń gbé tí mo ti lè gbé jáde. Torí mo sọ fún wọn mo ló ṣìkù níkùn mi. Ó sọ ó pe ọ̀rẹ́ mi kan yẹn bẹ̀rẹ̀ sí ń gbé mi ṣépè lórí WhatsApp. Ó ní pé ǹjọ́ òun lè jẹun ọmọ pé gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fóun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní mo gbọ́kùnrin lọ sí hòtẹ́ẹ̀lì, kò sí nǹkan tó sọ. Wọ́n ní mo gbọ́kùnrin lọ bá lóòtẹ́ẹ̀lì, òun ló ṣe lé mi jáde. Mo dúpẹ́. Nǹkan tí ò ṣẹlẹ̀ tẹ́ ń ròpù mi, tẹ́ ń rò mọ́ mi, Ọlọ́run á ṣẹ̀san. Bíbélì tí mo gbé dání ilẹ̀ máa ṣẹ̀san. Nǹkan yìí náà tún máa wá ṣẹ̀san. Torí tó bá ń ṣẹ̀san èèyàn lè má rí. Ṣùgbọ́n á wà lára ẹni yẹn, á dẹ̀ wà lára ẹni tí ó ń ṣẹ̀san fún, àti láàrin òun àtọlọ́run tó jọ dá wa. Nǹkan téèyàn ò bá rí kéèyàn máa sọ. Wọ́n ní Yorùbá ní yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ ti ń gbé mi ṣépè. Bóyá ó ṣe kọ́ńtẹ́ẹ̀tì bọ́lá ẹ̀sìn, ọmọ ń fi mí ṣe kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀sìn. Mo bẹ̀ gbogbo abiamọ ayé o, ọmọ yóò ní fi yín ṣe kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀sìn o, kò ní fi yín ṣe kọ́ńtẹ́ẹ̀tì ẹlẹ́yà o. Èmi ò mọ̀ pé èèyàn tún fi ìyá ẹ̀ ṣe kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀sìn o. Débi póṣẹ̀ tí wá ń sọ pé mo bí yóò ń bímọ 10. Ẹ jọ ṣé mo kọ́ àwọn ọmọ mi sọ́dọ̀ ẹ̀ tí bá tẹ̀ bí 13. Emmanuel tó lọ kí ẹ, mo ti ní kó máa bọ̀ nílé, òun ló ní kó máa bọ̀ kí n jọ Emmanuel máa wà lọ́dọ̀ òun ṣẹ̀ṣẹ̀ ni. Tí tọ́mọ àkọ́bí mi ọkùnrin bá wà lọ́dọ̀ ẹ̀ tó ṣẹ̀ wá ń fi mí tún fi máa wà ń live pé mo bí 10. Mo lóòótọ́ mo bọ́kùnrin mo bóbìnrin, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ní pa gbogbo wa lẹ́kún. Ọjà tí mo ń ṣiṣẹ́ Olúwa òun ní mi ìtọrọ owó lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ ń ta kóló, mo ń tọ́ ọmọrogùn, mo ń todó. Òun náà ti sọ fún ọmọrogùn tí mò ń tàrè lẹ́lẹ́ yìí. Inú ibi tí mò ń gbé ni mo manage ara mi. Mi ní pé kó fún mi píìnì. Mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀. Tó bá fún mi ẹ̀tọ́ mi ni. Tó bá fún mi ẹ̀tọ́ mi ni màá gbà. Tó bá fún mi ẹ̀tọ́ mi ni. Ṣé mi ò rú sínú fóṣù 9 ni? Ṣé kò mọ mú láyà mi ni? Ṣé kò jáde lójú òbò mi ni? Ṣé mi ò pọ́n sẹ́yìn ní mi tí ẹ? Ṣé bí mo ṣe bí ni mo yọ́ sílẹ̀ inú ẹ̀jẹ̀ ni mo sá lọ ni? Ṣé bí mo kó wọn lọ? Ṣé bí bàbá wọn ló gbà wọn? Ṣé bí mo kó wọn, ṣé mo wá tún fi wọ́n lẹ̀ náà bẹ́ẹ̀ ni? Ṣé mo fi wọ́n lẹ̀? Ṣé bẹ́ẹ̀ náà mo dájú tó ni? Ṣé bẹ́ẹ̀ náà mo jọ̀dájú abiamọ tó ni? Bíbélì ní ìpìlẹ̀ ìbẹ̀rù Olúwa, òun ní ìpìlẹ̀ ṣe ọgbọ́n o. Gbogbo iṣẹ́ wa tí a ń ṣe, gbogbo ìwà wa tí a ń hù, gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa wá sí dájọ́. Ohun gbogbo ìkọ̀ọ̀kọ̀ ire tàbí ibi, gbogbo iṣẹ́ wa àtọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa, gbogbo ẹ̀ ló sì máa ṣòdiwọ̀n ẹ̀, ló máa ṣòṣùwọ̀n ẹ̀ fún wa. Ẹjọ́ omi gbóná lẹ́jọ́ kéèyàn tó dá sí kó rò dáadáa. Kẹ́ tó dàpá wọnú ẹbí ẹlẹ́bí, ẹ kọ́ rò pé ṣọ́rọ̀ tí mo fẹ́ dá sí, èpè tí mo fẹ́ sọ yìí, ṣé kò ní tabalé kò ní taboko? Torí èmi náà bí ọkùnrin, èmi náà bóbìnrin, obìnrin tí wá lèmi náà tí mo fẹ́ dá sọ́yà ẹjọ́ ẹ lọ́jọ́ yìí. Ṣé kò ní yí lé mi lórí? Ǹjẹ́ mọ̀ pé èmi ò lé mi sí jáde, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi. Mi ò lé mi sí jáde rí o. Lóòótọ́ lọ gbé lọ́dọ̀ mọ́mì mi. Mọ́mì mi dẹ̀ lọ wá bẹ̀ mí wípé kí n fún àwọn kó wà lọ́dọ̀ àwọn. Mi ìdẹ̀gbọ́ rí, mo ò dẹ̀ fi sílẹ̀, mo dẹ̀ ń lọ síbẹ̀ time to time. Oníbàárà Ọlọ́run ni mí tòótọ́ o, mo ń tọrọ lọ́wọ́ Ọlọ́run ni o, ṣùgbọ́n mi ò jó, ebi ò pa mí, mi ò dẹ̀ tọrọ jẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, gbogbo nǹkan tó ń kálukú wa bá máa dá sínú ọ̀rọ̀, kó mọ nǹkan tó máa dá sí, torí ẹjọ́ lágbára. Ojoojúmọ́ lèmi fi ń sunkún ọ̀rọ̀ yìí o, gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé mi ṣépè, ṣùgbọ́n ẹkún ti dópin inú ayé mi, òṣì ti dópin inú ayé mi, ìyà ti dópin, wàhálà dẹ̀ ti dópin. Èmi ò ní rí dààmú mọ́. Gbogbo ẹni tó bá ro ibi rò mí, ó ní èmi kò tún rí ibi mọ́.
ibi ò ní wọlé wá bá mi. Àwọn ọmọ mi tó náà wà lọ́dọ̀ òun, àwọn ọmọ tèmi wà lọ́dọ̀ mi, ọmọ méjì wà lọ́dọ̀ mi níbí báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́, ó ṣe gan. Thank you very much. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọpẹ́yẹmí, mi ò nílò owó ẹ̀ o. Owó àtòólò, mi ò fẹ́ owó Ọpẹ́ o. Ẹ ṣe gan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.